àmín 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 àmín. tó àdúpẹ́ alhamdulillahi rabbil alamin. Mo mọ̀ pé ẹ ti ń bẹ̀lẹ̀ ẹ̀yin náà ti ṣetán báyìí láti bá wa pé láti tẹ̀lé wa lórí ètò yìí àti náà bàbá wa níkàlẹ̀ tó jẹ́ pé àlejò ni wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run wọ́n tún ṣàdúrà fún wa. Ẹ̀yin náà mọ̀ pé ètò yìí international ni Ramadan kan ò ní dé ká má gbàlejò bó tilẹ̀ kí sọ̀mọ́nì yìí ó dàbí nǹkan tó tí kòrónà tún gbà wá tó gbà ó gbọ́ oríṣiríṣi nǹkan lọ́wọ́ wa tá à lè máa gbàlejò láti bí ìgbà mélòó kan sẹ́yìn wá ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ìdí tá a ṣe máa ń gba àwọn àlejò lórí ètò yìí ni wípé ẹ rí i pé gbogbo wọn yàtọ̀ àgbà wa tán àwọn nǹkan kan bẹ táwọn tó wà lóde tí wọ́n fi wá kún ìtawà nulẹ̀ yóò yàtọ̀ ṣá náà ni a sì fi gbogbo ajáǹfààní púpọ̀ la ṣe ń ṣe báyìí. Àwọn bá wa àlejò ni wọ́n àti ìlú Sokode yìí tá a mọ̀ sí ìlú Sokode ni wọ́n ti wá tí wọ́n sì jẹ́ olùtọ́nisọ́nà wọ́n jẹ́ imam nílùú Sokode tí Ọlọ́run sì jogún mọ́sálásí fún wọn tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kòtòkòlì wọ́n gbà fún wọn wọ́n gbà fáwọn bàbá wọn nílùú Sokode ibẹ̀ lẹ́tì máa wò pé orú àwọn àfáà wo làwọn ìran míì gbà fún tó jẹ́ ìran Yorùbá táwọn ìran míì tí wọ́n gbà fún wọn nílùú tiwọn. Àlùbáríkà àwọn bàbá tí ń bẹ lára wọn àtàlùbáríkà táwọn náà tó wá ń lò tọ́lọ́hún ní pé kí àwọn kòtòkòlì ìlú Sokode kí wọ́n gbà fún wọn. Àwa kí àwọn bàbá wa Sheikh Al-Imam Alhaji Nasiruddin Minallah Mayowa láti ìlú Sokode wọ́n ti balẹ̀ sí iléeṣẹ́ Radio Sport FM 95.9 lẹ́yìn tí wọ́n sì bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí lórí kí là ń pè ní àjùlọ ìbéèrè kan tó jẹ́ pé èyí náà máa wò lọ́kàn yín pé àjùlọ kí ni ìtumọ̀ ohun tí wọ́n fẹ́ wí yìí tó wọ́n bá wa fọ́ bóyá ó ṣeé ṣe nínú àjùlọ tí wọ́n fẹ́ mẹ́nu bà yìí bóyá ẹ̀yin lè rí tiyín mú bẹ̀ alájà bóyá lè rí tiyín mú bẹ̀ bọ̀dá mi àǹtí mi bóyá lè rí tiyín mú bẹ̀ àfa ọmọ kéwú bóyá èmi náà lè rí tèmi náà mú bẹ̀ kí tiẹ̀ là ń pè lájùlọ kí lájùlọ gan-an àti kí ni tó sopọ̀ má jùlọ tá a wí yìí a máa kí àwọn àfa wa káàbọ̀ sójú iṣẹ́ wa pẹ̀lú gbólóhùn salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatuh. tó bisimilayi ma. tó bisimilayi rahman rahim alhamdulillahi rabbil alamin qayyumi samawati wal ardin ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم محمد عبد الله أو محمد بن عبد الله اللهم صل وسلم وبارك عليهم وعلى آله وصحبه وأزواجه أمهات المؤمنين أما بعد àkọ́kọ́ náà a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah lẹ́yìn wá àgbà náà a kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam wípé a kú oríire torí àsìkò tí a wà yìí àsìkò tí àwa náà mọ̀ pé Ọlọ́run ròyìn rẹ̀ púpọ̀ ni. Allahu Akbar. Àwọn tí a sì wá bá níbí gẹ́gẹ́ bí olóòtú ní agbo rédíò Sport FM níbí Alhaji wa Muhammad Sọ́ọ̀lá Elite Ọ̀fẹ́. Ọlọ́run kádàrá pé ká tún ríra lọ́dún ní ọpẹ́ ní fọlọ́. Alhamdulillah. A sì kí gbogbo àwọn ọmọ ìyá wa náà nínú Islam pẹ̀lú gbólóhùn tẹ́ fi kí wa lẹ́ẹ̀kan náà ni pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Naam, láti lè máa mọ ìyà káàkiri tàbí ká lè dúró ní rònà ọ̀rọ̀ tí àwọn Alhaji wa Muhammad Sọ́ọ̀lá tí wọ́n gbé síwájú yìí pé àjùlọ ṣùgbọ́n tí a bá wò ó ọ̀rọ̀ náà máa dá lórí pé innamal fadlu bitaqwa
innamal fadilu bittaqwa abẹ́ rẹ̀ ni àwọn àjùlọ yìí tí ń bẹ torí fúnra ara Ọlọ́run ló sọ nípa ètò náà. Àwọn àjùlọ ni wá pín sí oríṣiríṣi ọ̀nà torí àwọn àjùlọ pé lágbájá olówó làkàṣègbè ó jẹ́ tálíkà, eléyìí ó jẹ́ ọba, eléyìí ó jẹ́ ẹrú ọba, àwọn àjùlọ nù. Eléyìí báyìí mínísítà ni ó, eléyìí báyìí òun jẹ́ sẹ́kítírì. So bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbogbo nǹkan, ṣùgbọ́n èyí tí Ọlọ́run kọ́kọ́ mẹ́nu bà níbí báyìí òun ni pé innamal fadilu bittaqwa, akí gbogbo àwọn àfàpapọ̀. Òun ni pé kí ni àjùlọ? Ǹjẹ́ àjùlọ ń bẹ láàrin ara yín lọ́dọ̀ Ọlọ́run? Ọlọ́run wá ń ṣàlàyé nínú Al-Qur'ani pé òun Ọlọ́run òun ṣàlàyé fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bada a'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Al-Qur'ani ní sọ fún wa nígbà tí ń júwe Ọlọ́run gangan fún wa pé wọ Ànábì wa Muhammad mo ṣàlàyé fún àwọn alehuma rẹ̀, jẹ́ ó yé wọn lọ́sàn-án, jẹ́ ó yé wọn lóru pé kí ni mo sọ fún wọn. Ọlọ́run wá ń ṣàlàyé ọ̀rọ̀ náà wípé bada a'udhu billahi minash shaitani rajim. Bismillahi ar-rahmanir rahim. Ya ayyuhan nasu inna alaknakum min sakarin wa unsa waj'alnakum shu'uban wa qaba'ila litarafu inna akramakum indallahi atqakum innallaha alimun habir. Sadaqallahul azim. Ìgbà tó lọ́run sọ̀rọ̀ náà ó ní ya ayyuhan nasu, mo pe ẹ̀yin èèyàn. Ayyuhan nasu, mo pe ẹ̀yin èèyàn. Ẹ rí i pé afáwa Muhammad sọ́là, ẹ rí i pé bọ́lọ́run bá ń sọ̀rọ̀ bó bá ní ya ayyuhan nasu èèyàn lọ́lọ́run pè. Àmọ́ èèyàn tó lọ́run pè ní kò lá torí gbogbo ohun tí bá jẹ́ èèyàn, ó bá jẹ́ mùsùlùmí ni o, ó bá jẹ́ kírísítẹ́nì ni o, ó bá jẹ́ èèyàn funfun ni o, ó bá jẹ́ èèyàn dúdú ni o, ó bá jẹ́ lẹ́bọ ni o, ó bá jẹ́ kíní ni o, tó bá ti ń jẹ́ èèyàn ya ayyuhan nasu èèyàn ni. Àmọ́ gbà mí Ọlọ́run á clear rẹ̀, a ní ya ayyuhal ladhina amanu. Ọlọ́run fẹ́ ṣàlàyé àwọn tó ń fẹ́ báwí ni àwọn tó nígbàgbọ́ lódodo lọ́run pè bẹ́ẹ̀. Àmọ́ nínú àyà yìí ya ayyuhan nasu, mo pe ẹ̀yin èèyàn. Ọlọ́run wá ní inna alaknakum min sakari wa unsa. Dájúdájú èmi Ọlọ́run ni mo dá yín ní lákọ àtabo. Akọ àtabo ni mo dá yín. Mo dá yín lákọ àtabo. Àmọ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ ọ̀rọ̀ náà dáadáa o. Ńgbà mo dá yín lákọ àtabo ni kìí ṣẹ̀yin nìkan ni mo ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá dénú igi ẹ máa rí akọ igi, ẹ máa rí abo igi. Bí ó bá wá yé wa dáadáa, ẹ rí akọ ọ̀bẹ́pẹ, ẹ rí abo ọ̀bẹ́pẹ, ẹ rí akọ atẹ́gùn ń bẹ, abo atẹ́gùn ń bẹ, akọ odò ń bẹ, abo odò ń bẹ. Bọ́lá ṣe ṣe gbogbo ẹ̀ nìyí. Allahu akbar. Inna alaknakum min sakari wa unsa waj'alnakum inna alaknakum min sakari wa unsa. Ọlọ́run ní dájúdájú èmi Ọlọ́run mo dá yín lákọ àti lábo. Bẹ́ẹ̀ náà ni mo tún wá tẹ̀síwájú. Waj'alnakum shu'uban wa qaba'ila. Lẹ́yìn wá àgbà náà mo tún wá ṣe pé ẹ̀yin èèyàn mo tún wá dá yín ní ìran èdè oríṣiríṣi. Nígbà mo dá ìran oríṣiríṣi tán mo tún wá dá èdè oríṣiríṣi. Èdè kan làwa ń sọ yìí Yorùbá ni. Àwọn kan bẹ ní lómi ń bí Alhaji wa Muhammad Sọ́lẹ̀ tó jẹ́ olóòtú ní iléeṣẹ́ rédíò wa ń bí ó bá sọ Yorùbá tán wọ́n sọ Ègùn, wọ́n sọ Faransé, wọ́n sọ Ọlọ́run ní bí mo ṣe ṣe lóríṣiríṣi nìyí. Àwọn Yorùbá ń bẹ, àwọn Ègùn ń bẹ, àwọn Fúlàní ń bẹ, àwọn Haúsá ń bẹ, àwọn Ìgbò ń bẹ. Bọ́lọ́run ṣe ṣe é nù ni. Waj'alnakum shu'uban wa qaba'ilan. Ọlọ́run ní mo ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ lè ìtàràfòhò. Ọlọ́run ní kẹ́ ẹ lè fi mọ̀ pé inna akramakum indallahi atqakum. Ẹni tí ń fi ń lóore, tí ń fi ń lápọ̀nlé, tí ń fi ń lájùlọ jù níwájú èmi Ọlọ́run huwa atqakum.
òun náà lẹ́ni tí ń páyè mi Ọlọ́run Allahu Akbar. títọ́ Ọlọ́run ni o inna akramakum indallah ẹni tí fi ń lóore jù níwájú Ọlọ́run wa atqakum Ọlọ́run wá ní inna Allaha alimun abir dájúdájú èmi Ọlọ́run alimun ọba onímọ̀ ni abirun ń sì fún yín ní ìró gbogbo ohun tó ń kálukú yín bá ṣe. Allahu Akbar. Isan ẹ wá wo àjùlọ títí àárín ara wa tí ń dà wá láàmú lénìí ẹ rí i pé láàrin lọ́kọláya ẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin alájà wa tẹ́ ń gbọ́ wa ńlé ẹ rí i pé láàrin lọ́kọláya fúnra ara Ọlọ́run gangan ló sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé àwọn ọkùnrin yìí àwọn ni mo fi ṣe olórí fún àwọn obìnrin ní Al-Qur'ani fi gbé wá pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ẹ wo àárín ni bó ṣe wá jẹ́ ni Ọlọ́run wá fẹ́ kó jẹ́ pé kọ́rọ̀ ọmọ yé wa ló wá fi ní bima fadalallahu ba'dukum 'ala ba'd Ọlọ́run ní wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ńgbà àmọ́ kọ́kọ́ sọ tàkọ́kọ́ ní tí ó bá yé wọn jẹ́ kó yé wọn síwájú pé bẹ́ẹ̀ ni mo ṣe o èmi gan ni mo kẹ̀gbé ètò ní kalẹ̀ mo ní kí apá kan ju apá kan lọ bima fadalallahu ba'dukum 'ala ba'd apá kan mọ ju apá kan lọ àwọn tí a bá bára wa lólówó a ní kó ju tálíkà lọ àwa tá a bá bára wa lọ́ba látọ̀dọ̀ Ọlọ́run ni a ní kó ju àwọn ẹrú ọba lọ àwọn ìjòyè rẹ̀ kó ju wọn lọ àwọn tó bá jẹ́ president orílẹ̀-èdè a ní kí wọ́n ju àwọn mínísítà lọ bẹ́ẹ̀ lọ́lọ́run wá ṣe níwọ̀n àmọ́ nǹkan tí wọ́n ń dà wá láàmú púpọ̀ jù inú àwọn àáfàá inú àwa tá a jẹ́ ọmọ kéwútà ń sọ̀rọ̀ yìí àtàwọn àáfàá tí wọ́n ń bẹ tẹ́ bá wò lé ní àárín àjùlọ ni àgbà fúnra wa mọ́ eléyìí ó pé mi ni mo nímọ̀ jù ó ń tọ̀ wọ́n ó pé mi ni mo nímọ̀ jù eléyìí ó pé mi ni mo nímọ̀ jù tàbá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nìyí ayé fúnra ara rẹ̀ gan kò ní rójú Allahu Akbar. àwa gangan tá a wà nù ayé àwa ní ò ní gbádùn ayé náà dípò pa àgbádùn Ọlọ́run ẹni tó bá wá jẹ́ olówó tọ́lọ̀ ní kó ju tálíkà lọ látọ̀dọ̀ Ọlọ́run lè ní ti wá ìwọ tálíkà tí ò sí tó ṣe pé bọ́lọ̀ ṣe sí ọ́ nì ọ̀ gbọ́dọ̀ wípé ń gba alágbájá ti jù mí lọ́nìí ìzàn olówó ni àmọ́ ní gbà fún tó ọba yìí ti gbà fún látara bọ́lọ̀ ti ṣe é nì afa èyí ó jìyà láyé ní ó jìyà lálùkìyà ìgbà fún yẹn òun ló ṣe pàtàkì jù bima fadalallahu ba'dukum 'ala ba'd Ọlọ́run ní láàrin ara yín mo gbé apá kan ga ju apá kan lọ àwọn apá kan bẹ wọ́n ga ju apá kan lọ látọ̀dọ̀ Ọlọ́run ni nǹkan tọ́lọ́run bá wá ti tò kalẹ̀ ẹ̀dá kan mo fẹ́ béèrè lọ́dọ̀ yín nǹkan tọ́lọ́run bá tò kalẹ̀ ẹ̀dá kan ń bẹ nínú èèyàn tàbí nínú àlùjọ̀nnú tó lè yí padà. kò sí tàǹtó bẹ́ẹ̀ kò sí o. bàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ kí là ní gbà fọlọ́ fún ẹ̀yin ìyá wa nínú ilé ẹ̀yin tẹ́ jẹ́ ọlọ́jà tẹ́ ń tajà láàrin àsìgámẹ̀ àti lọ́dọ̀ wa lọ́hùn náà ẹ rí i pé bẹ́yẹn bá dé ọjà nísìn ẹ rí i pé ń kálukú ọmọ ta tiẹ̀ ẹni tí ọmọ ta sọ ẹni tí ọmọ ta gold ẹni tí ọmọ ta bàtà ẹni tí oríṣiríṣi bó ṣe lọ nìyí àmọ́ tẹ́ bá wò ó láàrin àwọn tí ń tajà yẹn gan ẹ rí i pé competition àjùlọ ń bẹ láàrin wọn ẹni tó bá ti wá gbà fọlọ́run pé lágbájá ọjà kẹlẹ́ là ń tà àmọ́ bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ yìí tó bá ti gbọ́jà tiẹ̀ kalẹ̀ ń tètè mọ́ tà ní opportunity ló jẹ́ ìyá alágbájá ẹ bá wà náà ẹ̀ta tiwa tẹ bá ti gbà fọlọ́run látara ẹni ẹ gbádùn ayé àtọ̀run àmọ́ tẹ bá gbà pé ìsàn bẹ́ẹ̀ ya ṣe rí yìí àní gbà fún àní ṣe kọ́ ìsàn èyí ó ṣe wàhálà láyé ó sì ṣe wàhálà lọ́run. ibadallahi li karimun aleikum bitaqwallahi li azimun alladhi amarakum bil insani ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ibadallah ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ibadallahi li karimun ẹ̀yin tẹ́ lápọ̀lé níwájú Ọlọ́run aleikum bitaqwallah ẹ̀jẹ̀ apáyọ̀ Ọlọ́run aw aleikum bitaqwallahi li asimun ẹ̀jẹ̀ apáyọ̀ Ọlọ́run ọba tó tóbi ju gbogbo ohun tí tóbi lọ lágbájá tóbi tàbá tó tóbi Ọlọ́run fúnra rẹ̀ ló tóbi ju gbogbo ohun tí tóbi lọ òun náà ní wá ń pa wá láṣẹ pé ká gbà fúnra wa tàbá ti gbà fúnra wa á gbádùn ayé á gbádùn àlìkíyàmà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lóòrọ̀ tèní nínú mẹ́wàá tó kù nínú Ramadan iná ní àfáwọn ilé tí wọ́n fẹ́ sọ lẹ́ẹ̀kan ni ipe kó ń kálukú ó máa gbìyànjú ẹ má sọ̀rọ̀ jù ẹ máa bẹ Ọlọ́run àmọ́ ṣe rí tá a bá wá gbà fúnra wa kódà nínú ilé nínú àwọn mọ̀lẹ́bí ìmọ̀ ọbẹ̀ tó ṣe pé ó ti dáyé ti pẹ́
àwọn kan bẹ nínú àwọn ẹbí tí wọ́n ti dáyé ti pẹ́ àmọ́ bí wọ́n ṣe dáyé ti pẹ́ yìí kì í ṣe pé Ọlọ́run gbàgbé wọn Ọlọ́run ò gbàgbé wọn torí ẹni tọ́lọ́run gbàgbé náà wà ò sí Alhaji Muhammadu Sallah ẹni tọ́lọ́run gbàgbé náà wà kò ṣe kí ni kò sí. alhamdulillahi alladhi la yansana sakarina lahu sukuran abadiyan. Àfa onítìrà kan ó ní alhamdulillahi alladhi la yansana ó ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run la yansana sakarina lahu sukuran abadiya ó ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó gbàgbé ẹnìkan ẹni tó bá Ọlọ́run gbàgbé òun kèfèrí ni. Alhamdulillahi alladhi la yansana alájì Ọlọ́run gbàgbé ẹ̀yin gan. Ọlọ́run ò gbàgbé mi. Ọlọ́run gbàgbé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa Ọlọ́run ò gbàgbé mi náà. Alhamdulillahi alladhi la yansana Ọlọ́run tí ó gbàgbé ẹnìkan kò sẹ́nìkan tọ́lọ́run gbàgbé àmọ́ ń bi kámọ́ gbà fúnra ẹni náà ni wàhálà ọmọ èké lè wà nínú ẹbí kó ṣe pé òun lọ́lọ́run ó ṣe níràwọ̀ Ọlọ́run ó gbé ga tọ́lọ́run bá wá gbé ga ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà ẹ fi ọ̀wọ̀ fún pé kì í sọjú orí kì í sọjú orí lọ́lọ́run fi ń pin ọjọ́ orí kọ́ tẹ́ bá ti wá gbà fún ni inshallah bi kudirati ẹ gbádùn ayé ẹ gbádùn ọ̀run àmọ́ tá a bá fi gbà àwọn àfáà náà tá a bá dé òde lágbájá o onímọ̀ ni làkàṣègbè onímọ̀ ni tẹ̀ní onímọ̀ ni téèyàn bá wá nímọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run sì fún nímọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tó lè jẹ́ kó gbádùn ayé ni pé kó mọ̀ gbéra rẹ̀ ga kó jẹ́ káwọn èèyàn ń yìn ni kó jẹ́ káwọn èèyàn ń rí ni ẹ̀rí pé tá a fà kẹ́ máa ń sọ̀rọ̀ nísìn tẹ́ bá wọ orí Facebook nísìn oríṣiríṣi ló gba bẹ̀ nísìn tó ṣe pé ìbàjẹ́ ti àwọn tá a jẹ́ alánàmọ́ngìrì aláàfáà tẹ́ bá ń wo gan ẹ máa sunkún ni fún pé eléyìí ọmọ ọbú eléyìí òǹtọ̀ wọn mọ ọbú òǹtọ̀ wọn eléyìí ọmọ ọbú eléyìí lágbájá olùnáwó lágbájá olùsọlùfù àràfi bíbàyí kọwọ́ dáadáa àràfi ìsàlẹ̀ kọwọ́ dáadáa àràfi òkè kọwọ́ dáadáa gbogbo ẹ̀ pátápátá jàmá àìgbà fúnra ẹni náà ni tẹ́ bá sì wo abẹ́ ohun tó wà ń bẹ́ẹ̀ abẹ́ ọ̀kẹ́jọ́ àpé mo fẹ́ kí mi ní ọ̀hìn iná ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ iná ẹ̀ ní ọ̀wá jẹ́ káyé ọ gbádùn mọ́ so gbogbo àwọn nǹkan tá a wí gbogbo àwọn àfa pátápátá ni wọ́n mọ̀ pé sahara lè fasada fil bahri wal bahri bima kasabati aidi nasi ìbàjẹ́ tó gba òkè tó gbalẹ̀ tó gba iwájú tó gbẹ̀yìn Ọlọ́run ní àfọwọ́fà wa ni. Ẹ jẹ́ ká gbà fúnra wa bẹ́ẹ̀ yẹn bá ti gbà fún Ọlọ́run látara gbogbo nǹkan wàláhi adim ní ọgbádùn ayé ní ọgbádùn ọ̀run. Ìsàn ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam tá a wá bá ń bí àtàwa náà tá a wá sí bíbà yìí a gbọ́dọ̀ gbà fúnra ẹni ni ìgbà fúnra ẹni lọ́dọ̀ ọkọ ataya wọ ìyàwó torí ìgbà fúnra ẹni ni ọlágbádé o torí pé àwọn tí ó jẹ́ ọkọ láya bayna sáwùjà wọ sáwùjù láàrin lọ́kọ láya ń gbà míì ẹ rí i pé ń gbà míì bọ́lá ń ṣe mọ́ ṣètò rẹ̀ àrìjálù qawwamuna 'ala nisa'i tí Kùránì wí ni pé àwọn Ọlọ́run la ní kí ọkùnrin ó ju obìnrin lọ náà bó ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run ni torí pé ẹ rí i pé bí obìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ nísìn nǹkan oṣù tí ń ṣe ni tó bá ṣe pé ó ṣe é fún ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí ò kírun Ọlọ́run ní àìkírun rẹ̀ ní abùn nírun ni ẹ gbọ́ kò ní sẹ̀rùn ní padà ẹ gbọ́ àmọ́ tinú Ramadan kò rí bẹ́ẹ̀ tinú Ramadan yìí ni pé béèyàn bá wà nú oyún ẹ gbọ́ o téèyàn bá wà nú oyún nísìn inú oyún ló wà Al-Qur'ani ò sọ pé kí obìnrin tó wà nú oyún ọmọ gbààwẹ̀ àmọ́ tó bá ṣe pọ́ bá wà nú oyún tí ò gbádùn Ọlọ́run la fún láàyè pé kó fi í lẹ̀ ìzàn tó bá ti wá gbádùn kó sin àwẹ̀ ní padà. Allahu Akbar. Àwọn ọkùnrin ní táìmù kan pé ńgbà náà yàní àsìkò tí ẹ bá wà yìí tí ẹ bá ṣe pa àbágbádùn nìkan ló kù àwọn obìnrin Ọlọ́run kẹ́ wọn láàrin ni ó sì fi ṣe bíi fàfẹ́rì fún wọn pé àwọn Ọlọ́run á fi ṣe bónọ́ọ̀sì fún yín àmọ́ tí ọkùnrin bá wà nínú ilé tó ṣe pé gbogbo jíjẹ mímu níná lílò kò wá tọwọ́ ọkùnrin nìbọ́ sọ́wọ́ ìyàwó ní ẹ̀gbọ́n kò tọwọ́ ìyàwó lọ́lọ́run wá ní kọ́ mọ́ gbé kalẹ̀ tí ẹ bá ṣe pómi tí ń páyà Ọlọ́run àrìjálù qawwamuna 'ala nisa'i ni kò wá ní ṣiṣẹ́. Allahu Akbar. Kò ní ṣiṣẹ́ torí àwọn obìnrin tó bá ti di pé obìnrin ní bá ń gbé gbogbo ẹ̀ kalẹ̀ Ọlọ́run abẹ́ọ́ àfi àsìkò yìí àfi bẹ̀wọ̀ Ọlọ́run
àfi títóbi bí Ọlọ́run ṣe ròyìn àsìkò yìí àfi bẹ̀ ọwọ́ Ọlọ́run gbogbo àwa tí a jẹ́ ọkọ ta ní aya nílé àbẹ̀ Ọlọ́run gbogbo jíjẹ mímu níná lílò wa Ọlọ́run má jẹ́ ó tọwọ́ ìyàwó wa bọ́ sọ́dọ̀ wa Ọlọ́run Al-Qur'an al-Karim àwọn ìyàwó wa náà Ọlọ́run sì mọ́ ta wọ́n lọ́sì àmọ́ èyí tá a gbọ́dọ̀ ṣe ni pé báwo la ṣe mọ gbìyànjú kódà Ànábì sallallahu alaihi wasallam ipe ká pàdé ọkùnrin lójú ọ̀nà pé mo lọ ó ní à ń lọ ni ń wá jíjẹ mímu àwọn ará ilé mi lọ ni Ọlọ́run ní látàntorí àníyàn tó dání lílọ tí ó lọ àti bíbọ̀ tí ó bọ̀ ní ọjà sórí ire fún ni. Isan bàbá ní àrìjálù qawwamuna 'ala nisa'i tí Kùránì wí àjùlọ ni látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá àmọ́ lónìí tẹ́ bá wo bí ayé ń lọ nísìnyí tí ì bá ṣe pé àwọn obìnrin kọ̀ọ̀kan àwọn ìyá alálùbáríkà àwọn tí ń páyọ Ọlọ́run àwọn tí ń ṣe pẹ́pẹ́ fúrú fún wọn tí Kùránì sọ pé fasọ́ọ̀lẹ̀ àtú kọ́nìtàtú àfisàtú lil ghaibi bima hafidallah àwọn obìnrin tọ́lọ́run ròyìn láwọn obìnrin rẹ̀ nù ni àwọn obìnrin tí ó ṣe pẹ́pẹ́ fúrú fún ọkọ pé wọ́n Ọlọ́run bọ́lá ṣe tó ọkọ mi kódà kó ṣe pé òun lọ jẹ́ mílíọ̀nìà ní ọmọ sọ fáwọn èèyàn níbi gbogbo owó tẹ̀ ń rí yìí o ọlá Ọlọ́run ọkọ tòun ló wà lábẹ́ rẹ̀ ló wà ń bẹ wọn lágbára kẹwọn ní ọwọ́ àfi kọ́ ṣe Nana Adija àmọ́ nísìn kò ẹ rí i pé ṣe rà láti mọ ríru rẹ̀ àmọ́ àwọn obìnrin kọ̀ọ̀kan náà ń bẹ bẹ́ẹ̀ dòní bí báyìí ṣe burú tó yìí náà ẹ mọ̀ rí àwọn obìnrin tí ń páyọ̀ Ọlọ́run náà isan àjùlọ ni látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá gbogbo àyè tá a bá wá bára wa ká gbà fọ́lọ́run afáwa Muhammad Salih ọ̀rọ̀ tí Ànábì sọ sallallahu alaihi wasallam wa qala nabihi sallallahu alaihi wasallam Ànábì ní kàlámù ohun tó dáa jù nínú ọ̀rọ̀ òun náà ni kọ́ mọ níwọ̀nba ayrun kàlámù awsatuwa ohun tó gbogbo wáàsí tèmi mọ́ ṣe láyé gbogbo wáàsí mi àti bí àti sòkòdé ni àti everywhere ni tí mo bá yìí ti ṣe wáàsí torí àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbádùn afá ń gbádùn wa o afá ń gbádùn yín o afá ń ṣe báyìí o tá a bá sọ̀rọ̀ lọ títí tá a bá wá bí ọ pé níbi ohun tọ́lọ́run sọ kílẹ̀ rí mu ẹlòmíì ò pé ẹ sọ̀rọ̀ náà pọ̀ àwọn ọ̀wá mọ kókó ohun tí àwọn fẹ́ mú bẹ̀ àmọ́ tẹ́ bá ti gbọ́rọ̀ Ọlọ́run níwọ̀n bá ṣókí ọ̀rọ̀ Ọlọ́run níbọn bá ṣókí bima fadalallahu ba'dukum ala ba'din ẹ̀yin náà mọ̀ bá ń ké bima fadalallahu ba'dukum ala ba'din mọ̀ bá ké ní àfà ṣẹ́rí àárín ni àwọn èèyàn ṣe wọ́n fa fàmífà pọ̀ láàrin ni fàmífà pọ̀ torí pé bọ́lọ́run ṣe gbé kalẹ̀ tẹ́ bá rí bí olówó bá wà nísìn wọ́n pé bàbá wa nínú fámìlì olówó ni àwájọ húlò fúnra wa ni bólówó ṣe húlò láyé torí bí ọba sí olówó tí ò sí olówó àfa abẹ Ọlọ́run dákun Ọlọ́run mọ́ ta wá lóṣì Ọlọ́run dákun mọ́ ta wá lóṣì Ọlọ́run mọ́ ta wá lóṣì gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam òṣì Ọlọ́run dákun mọ́ ta wá kódà Ànábì mọ́ tọrọ rẹ̀ Allahumma inni awusubika minal kufuri wal fakr Ànábì àmọ́ tọrọ rẹ̀ púpọ̀ òṣì Ọlọ́run mọ́ jẹ́ àmọ́ láíláí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lówùúrọ̀ tèmi ipò kípò tẹ́ bá lè wà láyé tọ́lọ́run bá lè gbé yín síbẹ̀ ẹ mọ́ fi ní ọmọ làkejì la àmọ́ àjùlọ ni a mọ̀ ló lọ ata yaumil qiyamah torí pé tẹ́ bá wọnú àwọn ànábì Ọlọ́run gan gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run dá pátápátá àfàwà Muhammad Salih likulli nabiyyi fil anami fadilatu wa jumlatuha majmuhatu li Muhammadi sallallahu alaihi wasallam inú gbogbo àwọn ànábì Ọlọ́run likulli nabiyyi egwu àwọn ànábì Ọlọ́run bẹ́ẹ̀ bá ń gbọ́ nípa Musa ẹ ń gbọ́ nípa ànábì Ibrahima ẹ ń gbà nípa Isa ẹ ń gbọ́ nípa Yusufu ẹ gbọ́ nípa gbogbo àwọn ànábì Ọlọ́run likulli nabiyyi fil anami fadilatun wa jumlatuha majmuhatun li Muhammadin sallallahu alayhi wa sallam ó di gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ni mo dá lọ́lá kò sí ẹni náà tí fún tí ń dá lọ́lá àmọ́ àtìmúlẹ̀ anbiya'i wal imamu li mursalina ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó dé níkẹyìn òun ni bàbá ńlá bàbá gbogbo àwọn ànábì Ọlọ́run kò sí ẹni tó tó ànábì nínú ọgbọ́n wọn. Allahu Akbar. Àjùlọ ní gbogbo àwọn ànábì tó lo ẹgbẹ̀rún ọdún ó dín nǹkan láyé ẹlòmíì lo ọgọ́rùn mẹ́jọ ẹlòmíì lo ọgọ́rùn mẹ́fà ẹlòmíì lo ọgọ́rùn márùn ẹ wá wò ẹdún mélòó la ànábì Muhammad lò. Sallallahu alayhi wa sallam.
asatimul anbiya'i wal imamul mursalin gbogbo àwọn ànábì ni wọ́n sì gbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam izan ẹ jẹ́ ká wá ní ọ̀kọ́ṣe látara ànábì gbogbo ọ̀kọ́ṣe lẹ́ lọ́lọ́run fi sọ pé gbogbo ohun tẹ́ bá fẹ́ kọ́ṣe ẹ kọ́ṣe látara ànábì Muhammad laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarji'u Allaha wal yawmil akhir wa sakara Allahu kaseera bá ní Kùránì ṣe gbé kalẹ̀ ni so àwa táwa jẹ́ táwa tọ́lọ́run gbé ga lónìí nílùú lòmí ń bí abẹ́ ọlọ́run fún wa ọlọ́mọ rẹ̀ wá lẹ̀ àmọ́ gbogbo bọ́lọ̀ ṣe gbígbé wa ga tó ẹ jẹ́ ká láàánú ká ṣàánú ọmọlàkejì ìwọ́tọ̀ wà nù ẹbí tọ́lọ́run gbé ọ̀gá kì í ṣe torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ọlọ́run gbé ọ̀gá kó lè ṣàánú àwọn tó kù ni ìwọ́tọ̀ wá jẹ́ ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ dín kẹ́yìn tọ́lọ́run gbé ga ohun tí mọ́ kó báyìí láyé iná ẹ̀ ní kéyìn ó ríra rẹ̀ ohun tí kó báyìí láyé nù gbogbo ẹnikẹ́ni tó bá ti ríra rẹ̀ kò sí bó ṣe lè lọ gbogbo orúmọ yìí yóò tó lè ní láyé tọ́bí ti lè ríra rẹ̀ olùwò ṣùgbọ́n gbẹ̀yìn ni ọlọ́mọ jà wá bọ́ Al-Qur'an al-Karim inú ọdún tá a wà yìí náà ọlọ́mọ ṣe ní àṣemọ́ fún wa Al-Qur'an al-Karim gbogbo ibi tó ń kálukú wa ti ń gbà tá à ń jẹ tá à ń mu ọlọ́mọ dínà ẹ̀bẹ̀ mọ́ wa gbogbo àwa tí àwa tọ́lọ́run fi ṣàdẹ́wò fún tó ṣe pé obìnrin ní gbé oúnjẹ kalẹ̀ ọlọ́run wọlá àánú Ramadan tá a wà yìí ọlọ́run bá wa yí kó ṣe dáadáa fún wa Al-Qur'an al-Karim torí bí obìnrin bá ń gbóúnjẹ kalẹ̀ fún ọkùnrin kò sí bí obìnrin náà ṣe lè ní ìmánì tó tí ì bá ṣe pé àwọn obìnrin ìyá wa àgbà kan ni ló bá gbé kalẹ̀ lónìí tó gbé kalẹ̀ lọ́la tó gbé kalẹ̀ lọ́túnla bí wọ́n kọ́ ọba wa ní sùúrù afa Alhaji Muhammad Sọ́lá bí wọ́n kọ́ ọba ní sùúrù ẹ mọ̀ rí àwọn àsámégun tí wọ́n mọ̀ kó sí tó bí ọba wa ń tẹ̀tẹ̀ ń kílèmù pé báwo ló jẹ́ ẹ mọ̀ kásámọ́ igi fún wa ní ọfẹ gbọrọ nù ni so bí ó ṣe ti jẹ nù bí ọba sì jókòó ara rẹ̀ jẹ́ lórí ẹni àṣírí yìí ó tú àṣírí ó tú torí pé Al-Qur'ani sọ nípa àwọn obìnrin púpọ̀ torí tẹ bá rí àwọn obìnrin gbogbo àfi jámù gbogbo obìnrin lọ́lọ́run pé papọ̀ Ọlọ́run ní inna kaydakunna asimu Ọlọ́run yìí sábà lo asimu àmọ́ asimu tọ́lọ́run lò láàrin ni asimu Ọlọ́run gan ní lò fúnra rẹ̀ àmọ́ Ọlọ́run lò fún àwọn obìnrin wa inna kaydakunna asimu Ọlọ́run ní dájúdájú ètí àwọn obìnrin máa pọ̀ tó kò sí ohun tí wọn ò lè ṣe kò sí ohun tí wọn ò lè ṣe ẹ̀yin yá wa ọ̀dọ̀ wọ̀nyí ẹ dákun gbogbo ẹ̀yin tí Ọlọ́run bò láṣìírí tẹ̀ ń bẹ lábẹ́ ọkọ ẹ gbà pé látọ̀dọ̀ Ọlọ́run ni àjùlọ ti wá ẹ sì tẹríba ẹ ṣe pẹ́pẹ́ fúru fọ́kọ ẹ mọ́ torí pé kò sí nǹkan lọ́dọ̀ ọkọ kẹ mọ́ jáde bó ṣe wù yín ẹ mọ́ torí ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ bóbìnrin bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ ò ní lálùbáríkà tí a sà sọ yìí òdodo ọ̀rọ̀ nìní àmọ́ tẹ bá ṣe pẹ́pẹ́ fún lábẹ́ ọkọ ẹ mọ gbogbo àwọn ọmọ tẹ̀bí gbogbo wọn Ọlọ́run ṣe wọn ní àlìbáràrà gbogbo wọn ní àlìbáríkà ni àmọ́ tí èèyàn bá ti mọ̀ pé àjùlọ ní látọ̀dọ̀ Ọlọ́run ni ṣùgbọ́n àwọn òyìnbó lè ní tẹ bá wo gbogbo àgbáńlá ayé lónìí àwọn obìnrin wọn fẹ́ gba gbogbo ayé ní kọ̀ǹtró gbogbo ayé kò síbi tẹ lè dé tẹ bá dé bẹ́ẹ̀ níṣẹ́ mọ́ ẹ lọ mínísítà kẹ́ni ẹ lọ kíní ni ìfún àwọn ọ̀gá wa lórílẹ̀‐èdè lẹ́yìn Ọlọ́run nìkan làfàbí ní ta ló dàbí rẹ nínú àwọn aláṣẹ. nínú àwọn aláṣẹ. ta ló dàbí rẹ nínú àwọn aláṣẹ. nínú àwọn aláṣẹ. Ọlọ́run ta ló dàbí rẹ nínú àwọn aláṣẹ. kò sí bàbá. kò sẹ́ni tó dàbí rẹ nínú àwọn aláṣẹ. gbogbo àwọn tí ń pa àṣẹ lànà wọ́n ti fipò sílẹ̀. Allahu Akbar. wọ́n ti fipò sílẹ̀ láláì dágbére. nínú àwọn aláṣẹ àná ní Ṣéhù Ṣàgárí wá. Allahu Akbar. nínú àwọn aláṣẹ àná ní Babangida. kábíyèsí. nínú àwọn aláṣẹ àná ní Jonathan wá. ìyá dẹ̀ máa bẹ́ẹ̀. nínú àwọn aláṣẹ àná ní Ṣéhù Yar'Adua. nínú àwọn aláṣẹ àná ní Sani Abacha. Wallahi. wọ́n ti fi ipò sílẹ̀ láláì dágbére. Ibadallah. Aleikum bitaqwallah ẹ̀jẹ̀ apayọ̀ Ọlọ́run gbogbo àwa tí Ọlọ́run bá ní ká àjùlọ ní ọmọ ọbẹ̀ ni látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá Ọlọ́run gbé àwọn kan ó gbé wọn ga púpọ̀ ẹ̀yin tẹ́ bá wà lábẹ́ àjùlọ ní ẹ tẹríba torí tẹ́ ẹ bá dé tọ́lọ́run bá gbé ẹnìkan ga níṣẹ́ tẹ́ ẹ bá fi fún ní ọ̀wọ́ ohun tọ́lọ́run fún ni olúwa ọmọ kàbùkù ni ẹni ó lè pé kéèyàn ọmọ kàbùkù sí èèyàn lówó ń bẹ náà fámìlì ó sì fún ọ ní nǹkan afa oní òtó nǹkan ó yẹ kí èèyàn máa dúpẹ́. Allahu Akbar. ó yẹ kí èèyàn máa dúpẹ́ gbogbo nǹkan tọ́lọ́run bá téèyàn bá fún yẹn kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ láàrin ní púpọ̀
man la yaskuru nasa man la yaskuru nasa la yaskuru Allah. Afa Alhaji Muhammad sọ gbọ́dọ̀ Ànábì ló sọ man la yaskuru nasa la yaskuru Allah. Gbogbo ẹnikẹ́ni tí ìbá ti dúpẹ́ fún yẹn kò ní dúpẹ́ fọ́lọ́run. Gbogbo wọn bá ọbẹ̀ pẹ́lẹ̀ yìí ń dún nísìnyí ọpẹ́ kan dún ni. ọpẹ́ kan dún nísìnyí. ọpẹ́ náà ni. ẹ̀tọ́ nísìnyí gbogbo wa tá a wá ń sọ̀rọ̀ yìí àwa náà jábọ́ láti ibì kan àwọn òbí kan ló bí wa àwọn òbí titi yín nísìnyí ẹ jáde látara wọn àlùbáríkà ọlá pé wọ́n bí yín dáadáa ẹ lè mọ ọ̀rẹ́ tí wọn kẹ́ mọ́ ṣàdúrà fún wọn. kò síjọ́ tà ní ṣàdúrà fún wọn. èmi pàpà lára gbogbo ìgbà tí mo bá jókòó èmi máa sọ pé bá mi kàn bí mi mo bẹ̀ Ọlọ́run. mo bẹ̀ Ọlọ́run. bá mi kàn bí mi mo bẹ̀ Ọlọ́run. mo bẹ̀ Ọlọ́run. bá mi ka àwọn òbí mi mo bẹ̀ Ọlọ́run. èmi náà bẹ̀ Ọlọ́run bá mi ka àwọn òbí mi mo bẹ̀ Ọlọ́run. wọ́n kọ́ mi wọ́n tọ́ mi wọ́n kẹ́ mi wọ́n jẹ́ ìyáyà kúyà. bá mi ka àwọn òbí mi mo bẹ̀ Ọlọ́run. àfàwọn Muhammad sọ́ọ́lì ọ̀rọ̀ lẹ́gbọ́n ni gbogbo ìgbà tẹ́ ẹ bá ti jí kàmọ́ tọrọ fáwọn òbí wa àwọn ni wọ́n jẹ́ lọ́lọ́run fi ṣe sábàbí tá a fi húlò báyìí. Ọlọ́run dákun bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa kẹ́ wọn gbogbo àwọn tí ń bẹ nínú wọn tí wala al-Qur'an al-Karim to wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Aki baba wa al-Imam al-Sheikh Nasiruddin Minullahi Mayowa láti ìlú Sokode yìí ìlú Sokode tí a pè wọ́n sì tẹ ọkọ̀ létí wọ́n jẹ́ wa ní ìlú Lomé kọ́lọ́n jẹ́ kárí bàbá náà pẹ́ mo mọ̀ pé ẹ̀yin tí ẹ̀ ń bẹ́ ń lé àsìkò tí náà ń bọ̀ tí a bá dé abala jẹ́ ìwí tèmi níbi tí ẹ̀yin náà ti máa láǹfààní láti béèrè àwọn ìbéèrè tí àbí ẹ fẹ́ kí àwọn bàbá ní orí ètò àmọ́ kó tó ti pé a kò ní abala wáàsí tí a wà yìí ẹ dákun bàbá ìbéèrè méjì náà ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín nípa ohun tí ẹ gbé kalẹ̀ fún wa tá a pè ní àjùlọ yìí ẹ dákun ó wà nínú àwọn èèyàn gẹ́gẹ́ bá ṣe sọ pé bí olówó inú ẹbí bá fún ẹni nìkan ní nǹkan kó ń tọ̀ kó gbà á kó sì dúpẹ́ lórí ohun tí wọ́n ṣe fún ẹlòmíì wọ́n lè fún ní nǹkan kó máa wá wò pé adúrú bí lágbájá ìṣètò yìí kó máa gbọ́ pé ó fún ẹnìkan bí 100 kan àbọ̀ ó fẹ́ nìkan 120 nígbà tó dórí tòun ó wá ń fún un bíi àpò 15 àbógún àpò ó wá ń gbé sọ́kọ̀ pé àbíkó olówó yóò nífẹ̀ẹ́ tòun nínú ẹbí òun ṣàgbọ́yé tó fún lágbájá òun gbọ́yé tó fún tàmẹ̀dù inú àwẹ̀ yìí kan náà ó wá jẹ́ pé àpò 15 ló wá gbélé òun lọ́wọ́ ṣé tá a bá wò ó irú olówó bẹ́ẹ̀ gan ṣé òun náà ò ti kọ́kọ́ sọ pé òun fẹ́ lu àjùlọ tí ọ̀dà lórí onítọ̀hún bóyá onítọ̀hún yóò tẹríba fún tó àbí kò ṣe kankan fún tó ẹni tí wọ́n sì fún náà òun náà wò pé àìnífẹ̀ẹ́ tòun ló jẹ́ kó gbé ètò gbélé òun lọ́wọ́ irú àjùlọ òun ṣé èyí lè dúpẹ́ lọ́wọ́ orú olówó bẹ́ẹ̀. tó alhamdulilayi ṣẹ́rí nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé ṣẹ́rí àkọ́kọ́ sí mo fẹ́ béèrè kankan tó dáhùn ṣé ara wa ò ní kọ òdodo torí ẹ wọ̀ pé iṣẹ́ tá a gbé lọ́wọ́ iṣẹ́ òdodo ni èmi ẹ̀ sì bẹ̀yẹn pé ẹ dákun ẹ mọ́ bínú pé a ṣe sọ òdodo yìí torí ìbéèrè tẹ́ béèrè yìí jàwáàbù rẹ̀ ìsìn rẹ̀ nítòsítòsí náà ló wà ẹ rí i pé ohun tẹ́ béèrè òun ni pé olówó tí ó fún ẹnìkan ní 200 nínú Ramadan ó fẹ́ nìkan ní 100 àbọ̀ nígbà tí ó wá rí ká sọ pé ó rí Abdulnasir ó wà ní alágbájá wa wọn náà gba àpò 15 yìí òun sì wá gbọ́ wípé ó máa fún lágbájá ní Abdulkarim ọgọ́rùn ló máa fún 100 ló máa fún ṣe rí ẹni tí wọ́n fún ní àpò 15 ni ohun tí wọ́n ń pè ní kọ̀nà ayọ̀ ọkẹ́ tó bá wà fún ní ó dúpẹ́ fọlọ́run tó bá wà fún ní ó dúpẹ́ fọlọ́run ṣe rí olówó tí ń pín ní kì í sóun ní ń pín gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ní ìdáyàtullah ìtọ́sọ́ní àtọ̀dọ̀ Ọlọ́run kò ní í ṣe dáadáa láyé tí ó fi kú. ṣe rí ìwọ̀nba tí Ọlọ́run bá ti ní ọ̀kẹ́ sí yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ bá dúpẹ́ lórí rẹ̀ ìwọ̀nba àpò 15 tó wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fún ni tó bá dúpẹ́ lórí rẹ̀ fúnra ara Ọlọ́run ni ó jẹ́ kí àlékún ọba owó ni àmọ́ tó bá fojú rénẹ́ rẹ̀ tó
tó bá fojú lórí rẹ̀ pé nígbà tó ti fún lágbájá ó fún lọ́gọ́rùn méjì ó fún lọ́gọ́rùn mẹ́ta bákan náà ẹ̀ka yẹn o bákan náà ẹ̀ka yẹn o ẹni tí wọ́n nà lẹ́gba márùn ẹlòmíì lè débẹ̀ tí wọ́n pe ẹ̀bọ̀lọ̀ náà ẹjọ́ ọmọ lọ bọ́lọ̀ ń ṣe kádàrá ayé ni òní ẹni tí wọ́n ṣe pé lágbájá máa bọ̀ wá wọlé yàn yín wọ́n pe ẹ tilẹ̀kùn mọ́ lágbájá ẹ mọ̀jọ́ wọlé bọ́lọ̀ ń ṣe sáyé nù ni bí yẹn bá ti wá mọ̀ pé wọ́n fẹ́ nìkan ní ọgọ́rùn márùn wọ́n fẹ́ nìkan ní mílíọ̀n kan wọ́n fẹ́ nìkan mílíọ̀n mẹ́rin bọ́lọ̀ ń ṣe ní òpin lópin ni ìwọ tí wọ́n bá fún lápò márùn tó pé alhamdulilayi ẹ ṣeun ẹ kú náwó ọlọ́run fa àlùbáríkà sí Allahu Akbar oore tó ọmọ yẹn gan fúnra ara ọlọ́run ní ọ̀tún àsìn ọlẹ́sìn olóore ju bó ṣe ti rò ó lọ àmọ́ tó o bá dúpẹ́ lórí rẹ̀ olùwò jìyà o ò sì gbọ́dọ̀ tán kẹ́ ẹ̀ lábùkù pé èlò lẹ́wà fún wa yìí èlò nígbà tí wọ́n ń sọ pé èlò wọn fún ọ ní níjọ́ wọ́n ti jí ta ni wọ́n fún ní nǹkan. Allahu Akbar Allahu Akbar. bó ṣe ti jẹ́ ni ẹ jẹ́ á ní ayọ̀ kan. ó ní ẹja ní ayọ̀ kan lábalábi tá a déhùn ìbéèrè lẹ́ẹ̀kejì tí mo fẹ́ béèrè kúrò ti pé a ṣì gàyà díẹ̀ tí àwọn náà á dátọ́mì díẹ̀ kúrò ti pé àwọn èèyàn mọ̀ aláǹfààní láti pè wá ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé ẹ jẹ́ kí a padà sí ọ̀dọ̀ ẹni tí òun náà jẹ́ tálíkà tí ó wá wo ara rẹ̀ wípé lágbájá yìí olówó ni ọlọ́lá ni ṣùgbọ́n lọ́jọ́ orí òun ìṣẹ́gbẹ́ òun jù lọ ó wá wà nípò wípé ó nílò nǹkan kan àbò fẹ́ ìrànlọ́wọ́ kan ó wá wò pé bóun bá lọ bá lágbájá yìí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa ọlọ́run kẹ́ lóòótọ́ ó lè ní àbọ̀dá wàhálà yìí pọ̀ bọ̀dá wàhálà yìí pọ̀ ò dá lásìkò yìí ẹ̀rù wa ń barú tálíkà bẹ́ẹ̀ láti súnmọ́ ọmọ ìyá rẹ̀ àbí ẹni tí wọ́n jọ wà nínú ẹbí àbọ̀rẹ̀ rẹ̀ tọ́lọ́hún kẹ́ ó mọ̀ pé tóun yóò ṣe fóun o ó lè ṣe o ọlọ́run lè ní ó ṣe o àmọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa irú àwọn tá à ń káàkiri yìí náà àwọn èèyàn wà tó jẹ́ pé wọ́n fún wa lówó wọ́n tún ṣe àdúrà fún wa wọ́n tún ṣe àdúrà inú wa dùn wọ́n tún fi àdúrà wọ́n tún ṣe àdúrà táwọn owó tún rinlẹ̀ àwa tá a gbàgbọ́ ní owó tún dùn pé ọlọ́run bá a gbàdúrà rẹ̀ níbẹ̀ a sì dọ́dọ̀ ẹlòmíì tòṣétòṣé ni ẹ̀yin ọmọ bí nǹkan ṣe kí lásìkò yìí ni alágbára ẹ̀ ṣàgbà tó jẹ́ pé àti yípadà wájú irú wọn nígbà míì a máa ní àwa náà lára káfíìn sẹ́gbẹ̀ẹ́ ká wá padà sọ́dọ̀ tálíkà bẹ́ẹ̀ ṣé irú tálíkà òun ṣé ó lè béèrè lọ́wọ́ olówó láì wo ẹ̀gbin tí ó rí lára rẹ̀ àbí ìdí tí mo béèrè bẹ́ẹ̀ ni pé ṣó lè béèrè kó gbà pé ọlọ́run ti sọ pé yóò jù òun lọ inú pé yóò náwó jù òun lọ kóun sì béèrè ohun tóun nílò lọ́dọ̀ rẹ̀ àmọ́ tí ò bá fẹ́ gbà jùlọ ó kú ya gbà kóun fẹ́ rẹ́gbin kó sì má béèrè. Alhaji wa Muhammad Sọlá ọ̀rọ̀ tí ò tiẹ̀ wá lágbà apáàní tí ọba ti wò ó pẹ̀gbin lòun bá ń fẹ́ a jẹ́ pé ó fẹ́ jí àkúnni ni. Allahu Akbar. kí ló kan tiẹ̀ pẹ̀lú pẹ́nìkan ń rojú oníyẹn náà fámìlì owó tó ní náà ní ó dàbẹ́ ni pé ń fi ń ṣe bẹ́ẹ̀ àwọn tọ́lọ̀ ń fún lówó tí wọ́n ti lówó ṣáájú kó tó pé owó tá a bá ń sọ̀rọ̀ àwọn tó ti lówó àwọn èèyàn máa sọ̀rọ̀ kọ́rúnà ipe àìkòlò tó bí kọ́rúnà ọlọ́run ròyìn àwọn kan tó lówó ju kọ́rúnà lọ lásìkò kan nínú Al-Qur'an ṣùgbọ́n àsìkò títí wọn ni kó tó di pé kọ́rúnà dé àsìkò tí kọ́rúnà dé kò ní sí ìlú ìwé wà rí wà rẹ̀ ni pé bí ọlọ́run bá kẹ̀yìn nínú ẹbí tó lówó tí wọ́n tálíkà ń bẹ tó fẹ́ súnmọ́ tálíkà mọ tí tálíkà tó bá tí tálíkà bá wò pé olówó kẹ́ ń rojú òun fẹ́ lọ ọ̀dọ̀ rẹ̀ bọ̀dá ó kò ṣe ni bọ̀dá ó ṣe báyìí ni pípàdé èyí nítorí ò ṣe tí ó pa àti ń pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ tí ọ̀dà èsì ní súnmọ́ mọ́ kí ló ní súnmọ́ mọ́ fún ó ṣe ní súnmọ́ mọ́ bọ́ ọ bá súnmọ́ mọ́ astaghfirullah kó tó di pé nǹkan kan ọ̀rọ̀ náà tó òṣì rọ́nà ẹ̀bùkẹ́ aláṣọ́lẹ̀ èyàn ó ṣe wàhálà díẹ̀ o olówó tó bá ti wà nù ẹbí tó ṣe pé owó rẹ̀ tó níní kìí ṣe ọlọ́run ò fún lówó nítorí tara ti ẹnìkan nítorí gbogbo mọ̀lẹ́bí náà lọ́lọ́run fi ṣàánú rẹ̀ ìzàntọ́ ẹ bá wá súnmọ́ tẹ bá wò pé alájí ń rojú ẹ mọ̀ èwojú rẹ̀ ọ̀rọ̀ tí ọba sì sọ lẹ́nu ẹ mọ̀ wọ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ mọ̀ ká nìkún ẹgbà owó ti yín ẹ mọ̀ lọ́jú kò jù bẹ́ẹ̀ lọ ẹ máa gbowó lọ́dọ̀ rẹ̀ mọ́ lọ kí ẹ̀ ń wojú olówó sí olówó yìí sábà fẹ́ fún yẹn lówó owó ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ ni afa owó ọ̀rọ̀rùn
ká kí àwọn tí máa ń yọ owó jáde. Allahu Akbar. Owó ọ̀rọ̀run bẹ́ẹ̀ ni ọbẹ̀ mọ̀ pé irun mọ́ gẹ́gẹ́ bá fẹ́ ẹlòmí ní irun mọ́ lówó kó o ṣòro fàtó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà míì tẹ́ bá fẹ́ turun ọmọ ẹ̀yẹn mú ọṣẹ ẹ̀rọ àfi rẹ bẹ́ẹ̀dẹ̀ rẹ báyìí kí wọ́n rà kẹ́ fi ọ̀bẹ kó gbogbo ẹ̀ jáde báyìí. tí wọ́n bá ẹ̀rí pa àwọn onígbàjámọ̀ wọ́n mú ọṣẹ wọ́n rà fi ṣe wọ́n wá mú ọ̀bẹ wọ́n rà fi kó gbogbo òun àwọn tẹ́ bá lẹ́yìn wọ́n fà ní ọdún yìí so ẹ ṣe sùúrù pẹ̀lú olówó ni ìtàlíkà ò ṣe sùúrù. tó mọ̀ pé gbẹ̀tẹ̀ náà fanitẹ́gùn aláàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá tí ń dá wàhálà alẹ̀ tá a fẹ́ gbànú ayé mọ́ tá a fẹ́ gbà jùlọ láàrin ara wa mọ́ èyí tó pọ̀ jù wọ́n ti sọ méjèèjì fún wa láàrin ọkọ àtìyàwó ìyẹn ń bẹ lọ́tọ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún wa láàrin àwa tá a ní àtàwọn tí wọ́n ní ìyẹn wá nágbára tọ́lọ́run ń gbé fáwọn kan tí ò gbé fáwọn kan táwa wò bó ṣe ṣe lágbájá á tún máa wò pé tí wọ́n gbé fún yìí bó ṣe ń ṣe gan nígbà tó ti náwó kò mọ́ rìn mọ́ nígbà tí ń lo mọ́tò wá ń gápá sókè nígbà tí ń ṣe ìwà títí wù tẹ́lẹ̀ kó tó di pé nǹkan dáa fún tọ́lọ̀ bá wa ló dáa fún tán á máa wá sọ pé ìwà rẹ̀ ò dáa mọ́ gbogbo ẹ̀ ẹ jẹ́ ká ṣàkíyèsí Ọlọ́run ló ní àjùlọ nípa pé tá a bá ṣàkíyèsí àjùlọ pé Ọlọ́run ló ń gbé fún yàn wọ́n ní gbogbo wa àgbàdùn ayé àmọ́ ìláì jùlọ tá a gbà yí pé àjùra wa ló ti jàkadì kan Ọlọ́run ló tó bẹ́ẹ̀ wọ́n lòun ní fa wàhálà tàbí sáré káàkiri o ìwọ náà lọ́dọ̀ tiẹ̀ ọmọ ohun tí ń dà ẹ́ láàmú inú ẹbí rẹ ọmọ ohun tí ń fìtínà rẹ inú ilé rẹ ọmọ ohun tí ń fìtínà rẹ ìwọ ọkọ náà nu ilé lóòótọ́ wọ lálá síwájú Ọlọ́run gbówó fúnyàwó ó yà pé sọ̀rọ̀ ìyá alágbájá my dear fóònì mo ti rí bísínẹ́sì kankan ó tán ni kì í ṣe pé wàá sọ fún pé wò wá la akọ tó ń ṣe fún mi ó tán ni tẹ́lẹ̀ mi ò fi ní mo ti ṣẹlẹ̀ ń tà kágbà àjùlọ yìí ọ̀rọ̀ ńlá ni o wàláhì ohun tí ń da irú nìyẹn àmọ́ à ń bọ̀ lábala jẹ́ ìwé tèmi láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn kí n tún padà wá náà ẹ jẹ́ kí n fi ẹ̀kẹ́ balẹ̀ ìjẹ́ ẹ máa bá mi ká lóòrọ̀ yìí bá ń gbé sókè àmójú ẹ̀rọ mi mò ń bọ̀ ẹ ṣé o.